Hmm. Hello, ó ga jù o. Ẹ kú iṣẹ́ ìní o, gbogbo àwọn ọmọ wa, ọmọ Nàìjíríà àtàwọn Yorùbá wa. Yes o, this Yorùbá nation no going back. Forward ever, backward never. Lágbára Ọlọ́run ọba ìyanu, ọba àwọn ọba olúwa àwọn olúwa. Kábíyèsí o, ẹ̀yin lè máa gbè wá níjà, kẹ́ máa tè wá lẹ́yìn. Ìrìn àjò Yorùbá nation yìí, agbára Ọlọ́run kò ní sú wa, kò ní rẹ̀ wá. Bẹ́ẹ̀ náà làwọn Biafra kò ní sú wọn, kò ní rẹ̀ wọ́n. Abẹ́ẹ̀ máa rí Ọlọ́run, ẹ̀rọ Ọlọ́run, ẹ̀rọ Ọlọ́run. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe rí gbogbo góò tí gbogbo wa jọ ń lépa yìí lágbára ọ̀jẹ́ Jésù. Ọlọ́run á jẹ́ ká gbogbo àwọn ọ̀tá wa. Ọlọ́run á dójú tì wọ́n. Àwọn tó ń sọ pé kò ní ṣeé ṣe. Kí ló dé? Ẹ́pà sọ̀rọ̀, ilẹ̀kùn. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n ti mú, wọ́n ti ṣe kìíní. Ó kàn lọ jẹ́jọ́ ni. Ó lọ jẹ́ fún interview. Wọ́n mú fún interview. Kọ́ wù wọ́n kọ́ máa jubilate pé wọ́n ti mú Ẹ́pà. Who told you? Agbára Kristi ọba ìyanu. Ìyanu á ṣẹlẹ̀. Ọba mi ò gbé ni níjà, kẹ́rù ò bò níjà. Òun ló máa gbé gbogbo wa níjà. Bó ṣe máa gbé Ẹ́pà níjà, bẹ́ẹ̀ náà ló ṣe máa gbé Simeon Ẹ́pà, bẹ́ẹ̀ náà ló ṣe máa gbé ọba wa Sunday Igboho lágbára Kristi. Àwa náà ti gbáradì. Lágbára Ọlọ́run, iwájú lẹ̀kọ́ òbí tí wá máa rí sí o. Wọ́n tanra wọn ni. Níbo wọ́n wá ní ìnìná máa mú ọ̀la náà máa mú. Sunday Igboho lágbára Kristi ọba ìyanu. Wàá rí ṣe o. Ọwọ́ ọ̀tá ò ní mú ẹ. Lágbára Ọlọ́run. Gbogbo wọn pátápátá, gbogbo àwọn tó sọ pé kò ní ṣeé ṣe, gbogbo wọn pátápátá Ọlọ́run máa dójú tì. Tọ́lá ní kò ní ṣojú wọn, tá máa fi gba Yorùbá nation. Eyín wọn ni. Ẹ́pà ó sọ̀rọ̀ pé go wọn nìyẹn. Àwọn máa achieve ẹ̀. Ọlọ́run á fún àwa náà lókun àtagbára. Káwa náà lè achieve tiwa. Yorùbá nation no going back. Bẹ́ẹ̀ ni. Kí ló dé tí gbogbo àwọn èèyàn ìkà, àwọn ẹni ibi. So ẹ fẹ́ máa ṣe olórí fún wa. Kí ni dídùn nínú yín pé kẹ́ ṣe olórí fún wa kẹ́ dẹ̀ máa pa wá? Lágbára Ọlọ́run ní fún yín ṣe. Torí à mọ ìtumọ̀ pé kọ́ má dá dúró, kọ́ má dá dúró. Kọ́ má dá dúró pé kẹ́ máa pa wá. Kẹ́ máa pa àwọn ọmọ Ọlọ́run, àwọn ọmọ ọlọ́mọ. Ẹni kọ́ má dá dúró. Ẹ́pà ti win ní kéèsì yìí o. Yes, ó ti win ní kéèsì yìí. Bí ìjọba fẹ́, ìjọba Nàìjíríà, àwọn ìkà èèyàn, àwọn kẹ́nimánì, àwọn ìjọba ẹlẹ́jẹ̀, àwọn ìjọba mùjẹmùjẹ, Ọlọ́run ti jù yín lọ. Lágbára Kristi Ọlọ́run ti jù yín lọ. A máa rí iṣẹ́ Ọlọ́run á kún Ẹ́pà lọ́wọ́. Á kún lọ lágbára Ọlọ́run á jẹ́ kó win ní bátù yìí ó ti win ẹ̀ náà. Ọkàn tọ̀rọ̀ lágbára Kristi àṣeyọrí ni Ẹ́pà máa ṣe. Àwọn tó rò pé wọ́n mú yẹn, irọ́ ni. Wọ́n kàn fẹ́ lọ bèèrè question. Wọ́n mú. Tó bá dé ní náà máa mú, ọ̀la náà máa mú. Wọ́n máa túlẹ̀ ni. Afẹ́fẹ́ kì í ṣẹ̀wọ̀n. Kò sí ẹni tó lè mú afẹ́fẹ́ láéláé. Ẹni ẹlẹ́ni máa yege, ó máa padà ojú àti gbogbo ẹ̀yin ọmọ Sátánì. Àwọn ẹni èṣù bí èèyàn, àwọn èèyàn bí èṣù. Ọlọ́run ti jù yín lọ. Ọlọ́run máa gbógun tàwọn tó ń gbógun tiwa. Á fìjà fáwọn tó ń bá wa jà. Àwa yóò di òpó Ọlọ́run mú. A máa yege. Lágbára Ọlọ́run. Ẹ́pà lágbára Kristi wà á yege. Ọlọ́run á dẹ̀ mú ẹ jáde. Á tú ẹ sílẹ̀. Wọ́n ń yọ̀ pé Nnamdi o, ẹ máa lọ bá Nnamdi. Kò lè possible lágbára Kristi. Ìgbà tó Ọlọ́run ò ṣe ọba àkà.
No, it can never be possible. Kàn ní ká lọ mẹ́pà wa kó wá lọ join ní NANV, irọ́ lẹ pa. Ọlọ́run á jù yín lọ. Ọlọ́run á dáná lé gbogbo ẹ̀yin ọ̀tá wa lórí. Olúwa dìde nínú agbára ẹ̀, dìde nínú àánú ẹ̀, kó wá ṣèrànwọ́ fún wa ní Nàìjíríà yìí. Kó ṣèrànwọ́, kó jẹ́ kí gbogbo àwọn amọ́niṣe ni, àwọn afàìmọ̀niṣe ni tó fẹ́ gba nǹkan wa ní by force, wọ́n fẹ́ gbalẹ̀ wá bó náà ti ń rí. Ọlọ́run máa gbé wọn dè ni. Ọlọ́run á gbé wọn dè. Á mú gbogbo wọn, á mú wọn so bí ẹran iléyá lágbára Ọlọ́run. Kí leléyìí? Ẹ wo bọ́n ṣe ń dunnú. Inú wọn ń dùn ni wọ́n ti mú EPA o. Wọ́n ti mú EPA o. Ọlọ́run ò ní fún yín ṣe. Ọlọ́run máa dójú tì yín. Ọlọ́run á gbógun tì yín. Ní ìtẹ̀sọ́ pé ẹ̀mí wa lẹ ń lépa. Ẹ̀mí yín gangan làwọn ogun ọ̀run máa lépa. Lágbára Ọlọ́run ọba ìyanu. EPA ti dé o, ó ti yege nínú eléyìí. Lágbára Kristi. Wọ́n ní wọ́n fẹ́ wọn wá sí Nàìjíríà. Láíláí. Iwájú lẹ̀pẹ́ ibi tí wa máa ré sí. Bẹ́ẹ̀ náà ni Sunday Igboho. Lágbára Ọlọ́run ìwọ àti EPA. Ikú ò ní jí yín pa, àrùn ní sọ yín lọ́jọ́. Ẹ máa ṣe rere ni. Ṣé ìyà tán tiẹ̀ fi jẹ ti Sunday Igboho la fẹ́ sọ ni? Wọ́n fẹ́ pa á. Nàìjíríà máa níkà o. Wọ́n máa níkà o. Ọlọ́run ò ní fún yín ṣe. Ẹ fẹ́ máa ṣe ibi lójúkorojú. Ẹ fẹ́ tì wá sínú ìgbèkùn. Ìgbèkùn tẹ́ lérò pé ẹ fẹ́ tì àwọn Yorùbá nation àtàwọn ọmọ Biafra. Lágbára Kristi. Ìgbèkùn ayérayé lọ́lọ́run máa tilẹ̀kùn mọ́ gbogbo yín. Á tilẹ̀kùn mọ́ yín o. EPA máa free. Sunday Igboho náà máa free. Ọlọ́run á fún yín ṣe. Àwọn ogun ọ̀run náà máa bá yín ja ìjà yìí. Ẹ̀yin dẹ̀ jẹ́ alájàyè. Sunday Igboho wàá ja tiẹ̀ lájàyè. EPA náà ti ja alájàyè. Torí gbogbo á sì wà nínú the same section, the same level lájọ wà. A dẹ̀ máa yege. Nǹkan tá à ń request lágbára Ọlọ́run á fi fún wa. Yorùbá nation, no going back. Biafra too, no going back. Because tí n bá ti ń rí gbogbo question tó ń béèrè àti gbogbo ìdùnnú tínú wọn dùn yẹn, irọ́ ni, òfo ló máa já sí lágbára Ọlọ́run. Ọlọ́run á fún wa ṣe, á fún Sunday ṣe, á fún Samuel EPA, ó máa fún òun náà ṣe. Gbogbo yín kàn ń dunnú o. Ẹ ń dunnú ìbànújẹ́ orí burúkú ara yín. Ṣọ́nà máa gbèsè ẹ̀yin ìkà ni. Ọlọ́run ò ní gbèsè ẹ̀yin ìkà. Àwọn ìkà burúkú, àwọn ìkà játi, àwọn èèyàn burúkú, àwọn èèyàn játijàti. Ọlọ́run ti jù yín lọ. Àwọn ogun ọ̀run náà máa ṣíná lé yín lórí. Tẹ̀sọ́ pé ẹni fún wa, ẹni jẹ́ ká rọ́nà lọ. Ẹ̀yin gan ló máa dí mọ́ yín pátápátá. Gbogbo ẹ̀yin ọ̀tá Yorùbá nation. Ọ̀nà yín máa dí. Ọ̀nà yín máa ṣókùnkùn, ọ̀nà yín dẹ̀ máa yọ̀. Bẹ́ẹ̀ l'Olúwa wí lágbára Kristi. Ẹ̀yin èèyàn mi o. Ẹ ṣé o. Tẹ fi ń tẹ́tí sí wa. Ẹ bá wa fi ìtókù sí comment section. Kẹ́ dẹ̀ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Because gbogbo ìtí àwọn ẹni ibi, gbogbo ibi tó fojú sí, ọ̀nà wọn ò ní gbabẹ̀. Ọ̀nà ò ní gbabẹ̀ fún wọn lágbára Kristi. Kí ló dé? Ọlọ́run ti jù yín lọ. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan, tẹ fi ń tẹ́tí sí wa. Ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ dẹ̀ bá mi subscribe. Etí tẹ fi ń gbọ́ wa, àtọwọ́ tẹ fi ń bá wa ṣe subscribe. Ẹ ní fọwọ́ yẹn, iṣẹ́ ibi ò ní bọ́ sínú ọwọ́ yẹn lágbára Kristi. Iwájú lọ́wọ́ yẹn máa tẹ̀síwájú. Nǹkan rere ló máa fi máa ṣe. Ní ṣìṣe o. Lágbára ọba Elédùmarè. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun.